Ẹ káàbọ̀ sí Oríkọ̀tà. Ẹ wo oríṣiríṣi fídíò wà lẹ́tẹ̀ máa play fún ẹ wo kí ló ń ṣẹlẹ̀ nínú àwọn fídíò gbogbo èyí ni ẹ máa ní àǹfààní láti gbọ́ tó bá dé ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ lórí ìkànnì bá like subscribe kẹ́ṣẹ́ àwọn fídíòs wa kẹ́ bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí ní every time tí a bá ti gbé já ẹ wo ká má fi ọ̀pá pọ̀lọpọ̀ ká má fi pẹ́ jù ká má fi àkókò kí a má fi ṣòfò ẹ jẹ́ ká sọ ojú abẹ́ ń kù. Mo receive fídíò kan láàárọ̀ ẹ̀ gbà tí mo wo fídíò yẹn ó jẹ́ nǹkan tó dùn mí òun ló jẹ́ kí n wá sórí ètò bá ti bẹ̀rẹ̀ program yẹn ti pẹ́ mo kọ́kọ́ sáré ṣàwọ̀wádìí kọ̀ọ̀kan lórí kábíyèsí ọba Òwòrò Ṣòkí àti ìyàwó wọn. Ẹ bá mi ṣí ẹ bá mi pín wọ̀ gbòòrò ayé wọ́n lóhun tó yẹni ló yẹni èyí ò yẹwó mo dẹ̀ ní interest nínú kéèsì yìí the latest náà ni mo gbé wá mo ní interest nínú kéèsì yìí mo kàn fẹ́ mọ̀ nídìí tí mo ní interest nínú kéèsì yìí ò ju wípé mo fẹ́ gbé sáyé kọ́ wo ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire tó bá dà kí orí adé àti ìyàwó kó má ṣe bẹ́ẹ̀. Nígbà tí mo receive fídíò tí mo gbé wá tí mo fẹ́ wá ṣe program I was like, can this be true? Mo wá tẹkọ̀ létí wọ́n ṣí ẹ̀ fún mi lórí péjì èèyàn kan ni ẹ bá mi ṣí ẹ̀ ṣó yẹn jọ torí Ọlọ́run wọ́n ṣí ẹ̀ fún mi lórí péjì èèyàn ni sórí péjì ẹni yẹn mo wá try láti pe ẹni yẹn èmi ò pé yàn but I did it this morning mo wá pe ẹni yẹn but mo rí pé àwọn náà fẹ́ máa ṣe báyìí àkọ́kọ́ kan ṣẹ́ ní ẹ sílẹ̀ ni mo introduce ara mi pé mi lágbájá báyìí báyìí mo ń sọ̀rọ̀ èèyàn kan ṣí ẹ fídíò kan sí mi láti ọ̀dọ̀ ibo dẹ̀ ní interest nínú kéèsì ẹ̀ láti fi light àwọn èèyàn wá láti fi create awareness kí ló ń ṣẹlẹ̀ ẹni yẹn náà fún mi kì í díẹ̀ mo wá lókè mo nídìí fídíò yẹn mo wá fẹ́ máa ṣe báyìí àkọ́kọ́ kan yíwọ̀ ẹ̀ sọ́ọ̀dẹ̀ láì not knowing that wípé another person ti send ẹ̀ sí mi láti bí 3 days ṣe rí mo bá sọ kinní kan wípé iṣẹ́ tọ́lọ́ bá fẹ́ kí n ṣe kò kí n fi ní mí lára kò sí bí iṣẹ́ yẹn ṣe lè le tó kó jáwọ́ lágbára ló wà díẹ̀ tó ìrọ̀rùn ló máa bá dé fún mi nítorí pé kí ni mi ò ní fi gbá kan bọ̀kan nínú mi ò ní ṣe ìbàjẹ́ mi ò ní hùwà láabi ínsídẹ́ǹtì Ìwòrò Ṣòkí ló ti ṣẹlẹ̀ lọ́yìnbó yìí láti pẹ́ tó súnmọ́ mi bí egun ọrùn gan ti sẹ́dẹ̀ sí mi láti bí 3 days I don't know tí bá sọ pé mi ò ní time àti wà àwọn nǹkan mi gbà tí ẹlòmíì tí wọ́n sẹ́dẹ̀ sí mi ní àárọ̀ yìí tí mo wá wo fídíò yẹn ó wá touch mi gan pé akílélẹ̀ mo wá tẹkọ̀ létí láti bẹ̀rẹ̀ investigation ẹni tó ṣí ẹ̀ fún mi lórí page ẹ̀ mo wá náà bẹ̀ síta mo pé gbà tí máa pẹ́ nìyẹn PA ló gbé fóònù according to them ni mo bí àwọn kàjọ ara wọn ni I introduce myself but àwọn náà wá rí i pé ó dà yìí pé ẹni tó gbórí wọlé yìí tó fẹ́ dá sí kéèsì yìí bóyá bákọ̀bákọ̀ I don't know fún ara mi mo kọ̀kọ́ ti kọ́ yẹn bóyá báwọn rẹ̀ gbàgbé ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo kọ́ tiẹ̀ èmi ò ṣe bẹ́ẹ̀ pẹ̀lú yàn mo kàn dé wá pẹ́ ní tó sẹ̀dẹ̀ sí mi ẹlòmíì tó ti sẹ̀dẹ̀ sí mi láti 3 days tí mi ò mọ̀ èmi àtẹ́ni ẹ̀ ṣàjọ sọ̀rọ̀ àjọsọ mọ́ríà kọ̀ọ̀kan dẹ̀ bọ́dà máa ìdìbò ṣàpè mo rí ìkọ̀kọ̀ o ẹni kíni yẹn mo ní mo máa ju fídíò kan sí mi ni mo wá sọ ẹni tó ju fídíò yẹn sí mi tó lẹ́ni yẹn mọ́ ẹni yẹn mo ní èèyàn bá bàbá yẹn ló ju fídíò kan sí mi mo ní fídíò yẹn dẹ̀ lágbára gan ṣá mi ò expect mi pé ọba aládé ilẹ̀ Yorùbá ẹ bá bínú 1 minute Ọlọ́run ló máa ṣàánú ayé mi tí láptọ̀pù mi ò bá kú mi ò jáàjì ẹ̀ àfi sùúrù ẹjọ́ ó lè off wò bọ̀tẹ́ bá wọrí a máa padà ó bá off fẹ́ plug ẹ̀.
Ọlọ́run lágbára Ọlọ́run a máa bùgá ó yá ti dé padà. We are back on stage. Ẹ má bínú sí mi. And I promise all my beautiful mommies and daddy pé kò ní ṣẹlẹ̀ mọ́. Bí bàbá mi sọ pé laptop mi ò kí kú mọ́. Bàbá mi sọ pé kò kú mọ́, ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ó yẹ bá mi share. Ẹ gbé wọn gbòòrò ayé ẹ jẹ́ kó lọ bìsàbìsà. Ẹ ti mọ̀ pé when it comes to iṣẹ́ lọ́balọ́ba, etí mi máa ń dọ̀rọ̀ báyìí ni. Bí ìkèlè ọmọ olókùn. Ibi líle la máa ń bọ́ ọmọkùnrin. Ibi líle la máa ń bá Lady K. Kọ́ lọ ṣàánú ayé mi. Mo ti wá kan iná. Mo lè má padà wá mi ìbọn o. Mo ti wá kan iná. Mo lè má padà wá mi ìbọn o. Who is calling? Ìgbẹ́ tó pè mí o. Canada kọ. Hello. Mo wà okay ma o. Ẹ káàárọ̀ ma. Yes ma. Ọpẹ́ fọlọ́run ma. Ó ṣe ọwọ́ ni bàbí. Okay ma, mo wá stop. Mi ò lọ sí anywhere. Ó tí o. Tẹ́ bá lọ sórí Google mọ̀ fún yín ní open time mi àti closing time mi tíkìkẹ̀. No, boy. No, ṣì dálẹ̀ kí n tó close mọ́ mi. Mo wá stop. Mo dálẹ̀ tó close. Ẹ pẹ̀lẹ́ ma. Ó dàbà. Ẹ débi láyọ̀ wa. Yes ma. Ẹ má bínú gbogbo ẹ̀yin mọ́ mi bẹ̀yìn dáàdì mi. Mo promise yín mi ní jẹ́ kí laptop mi máa kú mọ́. Charger mi kò kúrò nínú o. But àti charge ẹ̀yẹ àfi sùúrù. Ẹni pé tó bá ti fẹ́ kú bẹ́ẹ̀ mú kàn bá wọn fa charger báńkì sí ni. Kí ni kí mo dó? Kọ́ lọ kó ṣàánú but mo promise wọ́n ní ṣẹlẹ̀ mọ́ ó ti di gbogbo ìgbà. Now ẹ jẹ́ ká máa lọ nínú agbábí ètò. Bí àlàyé tí mo ṣe lọ, wọ́n send fídíò yẹn sí mi ni. Ẹ dẹ̀ mọ̀ pé when it comes to tó bá ti di pé wọ́n fún wọn lágbáyọ̀ lójú, Lady K will not accept that because ọmọ tá fi ìyàtọ̀ ni bí gbogbo bí ìyà ṣe rí lára. Mi ò kì í fẹ́ kí ìyà kó jẹyọ̀. That is me. Mi ò like kí ìyà kó jẹ èèyàn. Òun ló fi jẹ́ pé tí bá ti rí nǹkan bíi pé wọ́n yọ̀yọ̀ jẹ, wọ́n fìyà jẹyọ̀, wọ́n ṣe orí mi máa dìde níbi gàrí fò. Náà wọ́n ju fídíò ìsinmi not knowing that wípé mo ti ní fídíò ìlọ́wọ́ láti bí 3 days. I don't know. Ẹni tó dẹ̀ jù sí mi náà wọ́n mọ̀ wípé yes irú nǹkan báyìí mo máa ń try àti kọ ìyà yẹn fúyàn ló jẹ́ kó jù sí mi. Kẹ́lómi tó tún wá jù sí mi láàárọ̀ yìí. Ọlọ́run tó ní pé mo bá sọ̀rọ̀ nípa ẹ̀ ló jẹ́ kẹ́lómi sọ sí mi láàárọ̀ yìí. Because kẹ́lómi ò bá jù sí mi láàárọ̀ yìí mi ò ní mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀. Mi ò ní mọ̀ pé mo dẹ̀ ti ní lọ́wọ́. Nígbà tí mo pe àwọn tó ní péjì tó send ẹ̀ sí mi because ó níwájú jódẹ yóò dá sọ. Mo introduce ara mi sí wọn, mo ní wọ́n share program kan sí mi látòrí péjì yìí. Mo dẹ̀ ní interest sí program yẹn. Lady K Ìfẹ́ Olúwa show lórúkọ ti tèmi. Wọ́n ní ṣe ní Facebook àbí YouTube gbogbo anywhere ìbàjẹ́ Google anywhere ìbàjẹ́ Twitter ẹ lọ síbẹ̀ ẹ type Lady K. Ẹni PA ẹni tó ní péjì ẹ̀ gangan ló sọ̀rọ̀ pé sọ àwọn get back sí mi kí fún 1 minute mo dẹ̀ hold on síbẹ̀ ọmọ tù mí getting back all okay bí kéèsì ẹ ṣe lọ bó ṣe lọ lélẹ̀ mo bọ́ ti lọ gbá research wọ́n ti lọ wò pé yes ẹni náà ní ìkéde díẹ̀ wọ́n fún mi ní information yẹn bó ṣe jẹ́ mo á bẹ̀rẹ̀ mo ní ibo ló dé dúró wọ́n sọ bí tí kéèsì yẹn dé dúró fún mi. Mo ní di fídíò yẹn ohun tó wá fi bàjáwọ́ ẹ̀jẹ̀ wọ́n wá ní kí n lọ download ẹ̀ lórí péjì àwọn tí péjì wọ́n yẹ kẹ̀dẹ̀ ní wọ́n ti sọ̀rọ̀ lé lórí music tún wà bẹ́ẹ̀ tí bá lò YouTube bá fún mi ní copyright
mo ní ẹ ti sọ̀rọ̀ lé lórí wọ́n ní kí n lọ lò bẹ́ẹ̀ mo lókè ẹ bá wọ̀ mo kàn kọ́ ti wọ̀ mo kàn gbú tèmi mo kàn ń ṣe iṣẹ́ mi lọ́dún ṣọ́ọ̀bù mi but ẹ̀mí mi wà lórí program yẹn because ó dùn mí orí mi kàn ó bí ọṣẹ mo kàn pé èèyàn kan ní pé mo wá bẹ́ẹ̀ ni ẹ̀sùn àjọ sọ̀rọ̀ ẹni wá ní akí ló ṣe mí voice mi mo ní nọ́mbà voice mi ṣe tiẹ̀ lọ́wọ́ mo ní bọ̀ tí inú kan bí mi wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo ní mo rí fídíò kan ọba kan àtìyàwó ẹ̀ tó fìyà jẹyàn kan mo ní mo dẹ̀ ní chelsea kèsì wọ́n ní wọ́n ti sẹ́ni fídíò yẹn ṣe láti jẹ́ owó bíbà mo ní for me mo jáwọ́ dànù lórí Agodi straight mo wá lọ wò ó wá jẹ́ ohun tó wúlò fún mi I was so happy ló jẹ́ kí n wá wíwá tí mo wá mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá pátápátá mo fẹ́ ká jọ ṣiṣẹ́ lé lórí number one mi ò wá láti wáyájú sọ́ba ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ jẹ́ kí n sọ policy mi fún yín tẹ́ bá jẹ́ fáǹsì kí ló dé kámẹ́rà mi dark gan ó dẹ̀ ti bright ẹ̀tàn bì ẹ̀yin tẹ́ bá wò mí for the first time lórí kéèsì tí mo fẹ́ wá ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ yìí ẹ jẹ́ sọ policy mi fún yín policy mi ni wípé tí ẹ bá jẹ́ fáǹsì kábíyèsí Òwòrò Ṣòkí àtìyàwó wọn tẹ́ bá bú mi ẹ kọ́nà sí petrol ni that is my policy tí ẹ bá bú mi ní comment section ẹ kọ́nà sí petrol ni kò kí ń pẹ́ mi ṣẹlẹ́wù tí mo wọ̀ wá lẹ́nu ẹ̀wù tọmọlúàbí ni fi wá ṣe program yìí but ẹ bá ti bú mi ibi tẹ́ ti wò mí náà ni màá ti bọ́ ẹ̀wù ọmọlúàbí lẹ̀ tí màá ti gbé ti skúṣì Nàìjíríà wọ̀ that is Billy that is Lady K. One, secondly mi ò kí ń rọ̀bà fín ṣùgbọ́n bá tó bá ṣe yábayàba èmi Olúwakẹ́mi fi Olúwa mo fọwọ́ sọ̀yà máa kọ ní kòlórí ẹ gbọ́ máa kọ ní kòlórí mi ò kí ń rọ̀bà sí èèyàn mi ò nídìí connection èèyàn connection Ọlọ́run alààyè kìnìún ẹ̀yà Júdà ni mo fẹ́ ẹlòmíà ṣe program ṣùgbọ́n nítorí kó lè bá rí connection níbẹ̀ á fi òtítọ́ sílẹ̀ á parọ́ bó ṣe yẹ kó ṣe program yẹn kò ní ṣe Lady K ò mọrú ẹ̀ ṣe torí ẹ̀ ni mi ò ṣe léèyàn bó ṣe wáyé sí ọlọ́pàá ò lè gbé mi ó gbé mi gbé ni torí mi ò léèyàn bí mo ṣe lórúkọ tó lórí social media mi léèyàn ó gbé mi gbé ni mi ní connection mi ò fèèyàn bí mo ṣọ̀rọ̀ ó wù mí ṣùgbọ́n lọ́wọ́ ò kọ́ wọ́n lọ bá dẹ̀ wá kọ́ bóyá lọ́la àbílẹ̀ kílè ní tóṣù wọn lọ lè kọ́ bẹ̀ kí n fèèyàn bí mo ṣọ̀rọ̀ so kẹ́lẹ̀ mo rí èèyàn tí mo jẹ́ mi ò kí n ṣe program pé kí kábíyèsí kan lè gba kílẹ̀ṣì bọ̀ mi kí kábíyèsí lè wò pé ọmọ dandan lọ́wọ́ ìwé bó ṣe túwìtì kéèsì mi kò pariwo mi síta bábí alálùbáríkà ẹ ló bá mi ẹjọ́ máa mú wa lórí program bá o ẹ ó dọ̀ ẹ má ti sọ̀rọ̀ kọ́ bàbá gbọ́ fọ́ìsì ẹ ó dọ̀ ẹ jẹ́ yọ kúrò spíkà ẹ ló bá okay ma mo ti receive owó ọjà tẹsọba so mo ti ṣe ọgẹ bẹ́ẹ̀ ni ẹ rí tí mo screenshot yẹn tí wọ́n fi sọ fún mi mo screenshot ẹ ránṣẹ́ sí yín yẹn la fẹ́ ṣe àní choice okay mami ẹ ṣé mo dúpẹ́ ma ẹ ṣé gan ni ẹ ṣé ma ó sọ owó ọjà fún mi láàárọ̀ yìí wọ́n dẹ̀ tún yọ ọdún owó yẹn ẹsẹ̀kẹsẹ̀ mo tẹ̀ screenshot ẹ̀ ránṣẹ́ sí wọn that's me ó bá dàbí pẹ̀lú mo fi sọ kò rí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n pé Lady K bá play ni now so èmi ò kí ń ṣe irú program bẹ́ẹ̀ kí kábíyèsí kan àbí sẹ́nítọ̀ kan àbí gọ́fúnà kan àbọ́dọ́rébù kan ó lè fà mí mọ́ra wípé ìgbà tó gbé kéèsì mi lọ bá Lady K àbí gbà tó rí kéèsì mi social media ó ṣe ó rò bá sí mi ó sọ̀rọ̀ tútù ó ṣe gba èmi ò ṣe bẹ́ẹ̀ o èmi máa sọ bó bá ṣe rí tí ẹ bá jẹ́ èèyàn gidi ẹ nífẹ̀ẹ́ mi tí ẹ bá ṣe èèyàn gidi ẹ bá nífẹ̀ẹ́ mi bó bá ṣe rí bí bá ṣe sọ aláìbọmọlẹ́rù kó má lè rọ òun lọ́rọ̀ Lady K Ìfẹ́olúwaṣọ the baby of Odùduwà nation ẹ bá parí ẹ̀ ní comment section
tí bá ti kíra mi bẹ́ẹ̀ ní baby of Odùduwà nation tí bá ti pe Lady K Ìfẹ́ Olúwa ní baby of ó yẹ kí ẹ̀yin mọ́mì mi dádì mi kẹ́sì bàbá mi kọ́ sí comment section the baby of Odùduwà nation so bó ṣe jẹ́ nìyẹn. Now let's go to our program. Ẹ̀yin wo lè ti send the request yìí request ẹ̀ máa fi wá distract mi àwọn abiyamọ ló dé wà wà bẹ́ẹ̀ ṣá gbogbo ẹ̀yin màá mi tẹ send the request ẹ jọ̀ọ́ fún mi ní okay ẹ jẹ́ gbé yín sókè but tí bá ti gbé yín sókè ẹ jọ̀ọ́ bá mi boot ẹ má jẹ́ fojú di ẹ̀yin ìyá mi bí ìwà wọ bàbá yẹn but mo rí pàwọn obìnrin ló wà bẹ́ẹ̀ ṣe jẹ́ gbé wọn sókè ẹ bá mi boot báyìí yẹn jọ̀ọ́ torí ọlọ́ ẹ má distract mi bí tí bẹ̀rẹ̀ program mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ni ẹ má bínú ẹ̀yin ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi boot báyìí yẹn 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 for the last time ma drop yín mo ti ọ̀rọ̀ yìí mo ti pọ́n yín lé mo ti drop wọ kò pẹ́ mo ti ọ̀rọ̀ wọ mo ti pọ́n wọlé wọ́n lọ má jẹ ìṣàwọ̀ ìyá ìgbà wọn tó jẹ́ but mo pé request àwọn obìnrin ló wà bẹ́ẹ̀. Now bí program yẹn ṣe lọ ní tó ṣẹlẹ̀ ní gbogbo èyí tẹ́ wò mí tẹ́ gbọ́ mi ẹ bá mi share show ẹ bá mi tap ẹ bá mi love ẹ bá mi comment ẹ jẹ́ àgbàdúrà ní orúkọ Jésù ní agbára ńlá ti Kristi ayérayé Ọlọ́run ìfẹ́ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo gbé yín ga mo ṣe yín lọ́ba mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní èyí tí ẹ tún fi mú mi wá sí orí ètò lénìí mo dúpẹ́ lórí gbogbo ojú tó wò mí mo dúpẹ́ lórí gbogbo etí tó gbọ́ mi mo sọ wípé ṣé lórí ayé wa pé ẹ jẹ́ ká wà láyọ̀ àti àlàáfíà ògo ni fún orúkọ yín kí gbogbo ìyìn àti ọlá kó túbọ̀ máa jẹ́ titi yín níṣó Jésù Olúwa wa àbí lórúkọ Jésù. Yes ẹ má bínú ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má bínú ẹ̀yin mùsùlùmí ọ̀rọ̀ tí mo mọ̀ láti fi ṣe prayer nìyẹn agbára làdúrà gbogbo wa máa gbà lọ́la iná àtẹ́dọ́ lọ́la àwọn tó nílẹ̀ àmì. Now kí ló ṣẹlẹ̀ nínú program tí mo gbé wáyé àwọn méjèèjì tí ẹ wò lójú screen mi kábíyèsí Òwòrò Ṣòkí ni wọ́n ṣẹ́rí kan tó túbọ̀ jẹ́ kí n ní interest nínú kéèsì yìí ni wípé mo ti rí cases tó similar sí kéèsì wọ̀nyí tí mo dẹ̀ ti gbé wá sórí platform mi rí lára àwọn kéèsì yẹn ìkọ́nù ẹni tìyá olóríṣà kan nígbà kan tí wọ́n náà tóyún bàjẹ́ lára ẹ̀ ṣẹ́rí ní ilẹ̀ Yorùbá ó ṣe ni láàánú wípé àwọn tó yẹ kó túbọ̀ bàbá wa promote culture wa àwọn ni wọ́n bàjẹ́ Ọlọ́run bùkún ilẹ̀ wa Yorùbá lọ́lọ́run kẹ́jù Yorùbá lọ́lọ́run gbé ọlá fújù Yorùbá lọ́lọ́run ṣe lógo jù ṣùgbọ́n àwọn tó wá yẹ kí ògo àti ọlá yẹ àwọn tó yẹ kó jẹ́ kó túbọ̀ yọ dáadáa lára wa àwọn gogogogo ló ba ògo àti ọlá yẹ jẹ́ àwọn òkòkò wà tó jẹ́ wípé àwọn tá à ń pè láwọn bàbá wa which is àwọn kábíyèsí ẹlòmíà ni wọ́n ṣe bàbá wa èmi náà bá sọ bẹ́ẹ̀ gbà mí tó bá yí sí mi ní bọ́dì wọ́n ní wọ́n ṣe bàbá mi bàbá bọ̀yọ̀ ọmọ ẹgbẹ́ tó bí but all the same náà bàbá wa ṣì ni wọ́n. àwọn tá a pè láwọn bàbá wa nílẹ̀ Yorùbá ohun tí wọ́n ń ṣe kù díẹ̀ káàtó wọ́n bà àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá jẹ́ láti pàṣẹ àwọn ìròyìn tó bá jáde sí orí ayélujára láti ọ̀dọ̀ wọn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Now ẹ wo program tí mo gbé wáyé kábíyèsí ọba Òwòrò Ṣòkí ni mo fẹ́ lè sọ pé this will be the third case tí mo máa come across nípa kábíyèsí. There is one case náà èyí tẹ́ ẹ̀ wò mí ẹ máa gbọ́ ọ tí kábíyèsí náà bá láǹfààní àti wo program kọ́ máa gbọ́. There is one case tó ti wá sí tébù mi rí tó ní ṣe pẹ̀lú kábíyèsí àti àwọn olórí àgbà ní palace. Mo padà dá kéèsì yẹn nù kúrò lórí tébù mi not for any other thing mo kàn ignore because during that year I think it's last year mo ti ṣe kéèsì lọ́balọ́ba jù mo ṣe títí ọba ìsọ́nú ọba ìtìjẹ́ ọba ìbáṣáyìí mo ṣe títí ọba bàbá mi asẹ́yìn tìlú sẹ́yìn mo tún ṣe kéèsì ọba kan ní sáìdì Ẹdó something like that mo ti ṣe kéèsì lọ́balọ́ba jù ní last year yẹn tí kéèsì wọn náà tún fi wá sí ọ̀dọ̀ mi ní 24-25 mo ṣe kéèsì lọ́balọ́ba gan so mo kàn padà ignore látara wípé mo rò wípé wọ́n ti gbé kéèsì yẹn fún
àwọn tó tún nífò tó tún lè kọ́nà jù mí lọ nínú ayé. Àwọn tó ní kéèsì yẹn kò sí kan tí wọn ò fi bẹ̀bí tó pé Lady K jọ̀ọ́ bá wa ṣe kéèsì má jẹ́ kíyà ìjẹ wa gbé. Wọ́n bẹ̀ mí ṣàwárí nísìn tí kéèsì yẹn bá ṣì wà bẹ́ẹ̀ máa bring ẹ̀ padà sórí tébù mi máa wá tweet ẹ̀ lórí social media máa dẹ̀ jókòó sórí bàtà yẹn. On one condition ni mo lè fi gbójú bẹ̀ mi ìdẹ́ni tí sọ́ọ̀sì. Mo kàn yí ìtẹ̀yẹ yọ̀ sílẹ̀ ni kẹ́lẹ̀ mọ̀ wípé kéèsì ọba Òwòrò Ṣòkí ó ti wà lọ́wọ́ mi tipẹ́ tó ti máa come to my table. Tó bá dídí pè mí àwọn tó bá ṣẹlẹ̀ sí eléyìí sí kì í ṣe tó ṣẹlẹ̀ sí ló pè mí o àwọn tó rí program yẹn ló sẹ̀dẹ̀ sí mi. Kò yẹ kí irú kan bẹ́ẹ̀ yẹ kó máa ṣẹlẹ̀ ní àwùjọ. Mo padà gbọ́ wípé kéèsì ọba Òwòrò Ṣòkí àti àwọn tó ní kéèsì yẹn nígbà yẹn wọ́n padà downgrade àwọn bàbá yẹn ó dẹ̀ dùn mí gan. Ẹ̀yin bàbá tí ẹ bá wo program ẹ jọ̀ọ́ ẹ reach out sí mi padà ẹ jẹ́ kí gbé kéèsì yẹn wá padà. Because àwọn bàbá yẹn àárọ̀ ọ̀sán alẹ́ wọ́n fi pè mí pé Lady K jọ̀ọ́ má jẹ́ kíyà ìjẹ àwọn gbé. Mo wá bẹ̀rẹ̀ sí ní twist wọn sọ́tún òkè mo ti gbọ́ bàbá yìí ṣe kéèsì yẹn bàbá yìí ṣe mo bá sọ pé mi ò gbowó fi ṣe kéèsì I don't do it. Ó dé stage kan bàbá yẹn try láti offer mi ní owó pọ́kè tó bá yẹ kó fẹ́ gbowó ò fẹ́ sọ fún wa ni name your price. Mo wá sọ fún wọn mo lẹ́yìn ìyá mi ò gbọ́dọ̀ dánwò ẹ̀wò láyé kì í ṣe bí adániwáyé ṣe fi rán èmi nìyẹn. Mo fẹ́ lè pùtẹ́ pé ọjọ́ tí bá bẹ̀rẹ̀ sí ní gba àbẹ̀tẹ́lẹ̀ fi wá ṣe case bóyá ọjọ́ yẹn lọ́ máa rí mi mú lórí social media because wọ́n gbìyànjú àti mú mi Ọlọ́run ló jẹ́ ìbìdí fún mi látara wípé kí ni òtítọ́ ni mo ń ṣe. Mi ò dé gba bribe tí bá fẹ́ ṣe case kò sẹ́ni tó bá sọ wípé mo bóun ṣe case yìí lórí social media yìí mo gbowó kò sí. So tó bá sọ pé Lady K ti gbowó ni ó ti gba kíní ni èmi fún ara mi fi ẹnu mi converse fún ẹ̀yin èèyàn lédi wípé mi ò gbowó ṣe case mi lórí social media yìí mo tún máa ń ná owó mi sí ni any case tí bá fẹ́ ṣe tó bá jọmọ́ ìtí máa náwó mi sí mo máa ná owó ògùn mi sí ni without asking anybody mi ìdẹ̀ẹ́dí sọ fún ẹni tó ní kéèsì pé ó yá lọ́wọ́ owó wa tipátipá máa fún owó mi ṣe ni. During that time ẹni tí wọ́n jọ gbé iṣẹ́ yẹn fún èmi àti ẹni yẹn mo rí pé ẹni yẹn according to nǹkan tó sọ fún mi ẹni yẹn padà lọ gbá kílíṣì mọ́ kábíyèsí wọ́n settle ẹni yẹn wọ́n downgrade àwọn bàbá yẹn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So ẹ̀yin bàbá tẹ́ bá wo program yìí ẹ jọ̀ọ́ I think it is right time we see máa ṣe program yẹn fún yín máa gbé nǹkan tẹ́ fẹ́ kí bá yín gbé síta yẹn bá yín gbé síta ẹ reach out sí mi padà. Èyí tó gbogbo wá lẹ́nìí ẹ bá mi share èyí ti Facebook YouTube evelyn ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo yín ẹ má bínú bí bá ṣe ń sọ̀rọ̀ ẹ ṣàjẹ́ ká bá lè jẹ bẹ́ẹ̀ gbogbo ẹ tó bá ṣe mí ní kàwé ló máa fi tó máa já sí fún mi so ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀. Now ohun tó ṣẹlẹ̀ nínú fídíò tí mo fẹ́ play máa play ẹ̀ gbogbo wa máa jọ gbọ́. Kábíyèsí tẹ́ ń wò lójú screen ibi ọwọ́ àti ìyàwó wọn ọba Òwòrò Ṣòkí ni ẹ wò yìí. Ìyàwó wọn ní àbúrò obìnrin yẹn pẹ̀lú èèyàn kan ládùúgbò ọwọ́ àjọ ní kàńtà. Ẹyẹ yóò ẹ máa bá mi dé o ẹ dẹ̀ máa bá mi fún ètò yìí eléyìí ò ṣe láti bring anybody down ṣùgbọ́n láti stop nǹkan tí ò dá láwùjọ. Kò yẹ kó jẹ́ wípé àkàtà àwọn bàbá wa nírú àwọn nǹkan báyìí bàbá ṣẹlẹ̀ sí. Àbúrò olórí Òwòrò Ṣòkí pẹ̀lú èèyàn kan ládùúgbò wọn jọ ní kàńtà. Nígbà tó jọ ní kàńtà ẹ mọ̀ pé àwa obìnrin tí a bá báyọ̀ jà kò sí level tá a lè lọ kò sí wèébù tá a lè bú ẹ mọ̀ yẹn dájú bẹ́ẹ̀. Even èmi tí mo wà bíbá tí bá ṣe program tó bá yìí ti dáadáa tínú bí mi gidi ni ọmọ mi nà kò sí èébú tí mi ò ní bú ẹni tí mo bá fò. Even kó jẹ́ ọba ni mo fi máa sọ wípé tó bá ṣe tó bá kú díẹ̀ káàtó lọ́dọ̀ mi máa kọ́ níkù kí ni máa fi kọ́ níkù lórí ọ̀rọ̀ ẹnu mi ni máa fi sọ́ lóko lórí ọ̀rọ̀ ẹnu mi
màá fi kan ní ìkó. Ọlọ́run ti dá àwa obìnrin bẹ́ẹ̀ yẹn. Ẹ̀bùn tó lágbára ni tọ́lọ́run fún wa tí kò sì sẹ́ni tó lè gbà lọ́wọ́ wa. Tíjà bá ti dé, obìnrin ò rọ́gúnṣẹ́, ìbínú ò mọ̀ polówó wo lágbára. According to the story, olórí Owòròṣòkí àbúrò wọn pẹ̀lú woman kan tó wà ládùúgbò lọ́jọ́ níbi misunderstanding, wọ́n dẹ̀ bú ìyá ara wọn dáadáa, wọ́n búra wọn. Mo rò bá àbúrò olórí délé lọ jábọ̀ fún olórí pé tó àǹtí mi lágbájá tó nílé bẹ́ẹ̀ yẹn tó ní ṣọ́ọ̀bù síbẹ̀ yẹn báyìí kásà báyìí káwòdì, olórí ò ṣe mí ní, olórí ò ṣe méjì, olórí dẹ̀ kó àwọn tọ́ọ̀g àtàwọn ọlọ́pàá, wọ́n dẹ̀ lọ lu woman yẹn, lúlù yẹn kọjá be careful. Wọ́n lu woman yẹn ó badness, wọ́n lu wọ́n destroy business ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ bá mi ṣí ẹ kàyéfì burúkú lélẹ̀ nílẹ̀ Yorùbá. Kàyéfì burúkú nǹkan burúkú ní ilẹ̀ Yorùbá. Olórí kó àwọn tọ́ọ̀g lọ lu ará ìlú, wọ́n dẹ̀ destroy business woman yẹn. All in the name of wípé olórí ní power. Woman yẹn bá àbúrò olórí jà. Ẹ dẹ̀ lu woman yẹn, ẹ bà business ẹ jẹ́. Ṣé ibi tó yẹ ká bá olórí, ṣé ibẹ̀ la bá wọn yẹn? Mi ò tí judge o, mo kàn sọ̀rọ̀ ni o. Ọba tó bá ti wà nílùú, ó ti di bàbá gbogbo ìlú yẹn. Ó ti di bàbá gbogbo ìlú yẹn. Kì í ṣe ọba ìyàwó ẹ̀, kì í ṣe ọba ẹbí ẹ̀, ọba gbogbo ìlú ni. Ọba Owòròṣòkí ò sì kéré nínú ayé. Ẹ wá lu woman yẹn, ẹ destroy gbogbo business woman yẹn. Woman yẹn tún wá gbéra pa ó di palace láti lọ report. Kí ló tẹ̀yẹ yọ? Wọ́n tún lu woman yẹn di palace níwájú kábíyèsí. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣé kò ṣọ́ọ̀kì yìí? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ohun tó dáa ni wọ́n ṣe yẹn? Ìbéèrè ni o. Ìbéèrè ni mo béèrè o. Ẹjọ́ tí bá ti accept ẹ̀jẹ̀ bàbá mi mú tún báyìí yìí o. Wọ́n tún wá lu woman yẹn ní inú palace níwájú kábíyèsí. Nígbà tí woman yẹn dé palace tó lọ report, àbúrò kábíyèsí tọ́jọ́ ní kàtá, ó bá woman yẹn ní palace. Ó wá sọ pé ó ti ẹ̀dá bẹ́ẹ̀ tó fẹ́ ṣe rìn wá sínú palace látara pé woman yẹn ọ̀nà orí adé. Lady K má bínú, calm down, mo ti fẹ́ máa high, calm down, calm down. Woman yẹn ọ̀nà orí adé. Woman yẹn lọ sí palace pé ó dá olórí wá fìyà jẹ òun pẹ̀lú àwọn ọlọ́pàá. Ẹ bá gbọ́ gbogbo látẹnu woman yẹn o àti àwọn tọ́ọ̀gì tí olórí kó wá. Woman yẹn wá wò pé okay, abẹ́rẹ́ olórí lókùn ń dì. Let me go to the palace and report her. On getting there, àbúrò olórí tọ́jọ́ ní ẹ̀wù ó bá woman yẹn ní palace. Olóòtú ẹ̀dá bẹ́ẹ̀ tó fẹ́ ṣe ìrìn wá síbi tó bá ti jìyà dáadáa. Wọ́n tún wá kì mọ́lẹ̀ nínú palace bẹ́ẹ̀. Níbi tó rí adé wà, wọ́n wá tún ṣèyà fún woman yẹn badly. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ẹ̀yin ládéládé ilẹ̀ Yorùbá, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ohun tó dáa ni wọ́n ṣe? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ìbéèrè tí ò fàjà o. Ṣé irú bẹ́ẹ̀ yẹ ṣó yẹ ní àwùjọ àwọn ọmọ káàárọ̀ oòjíire? Ṣebí ìlú Nàìjíríà tí èèyàn bá ṣẹ̀, tó bá ṣe ohun tí ó kù díẹ̀ káàtó, òfin fi àyè gbà wípé wá report ẹni station. Lọ́wọ́lọ́wọ́ bí èmi fún ara mi ṣe ń bá yín sọ̀rọ̀, èèyàn kan ṣe kankan fún mi ní Nàìjíríà tí mo ṣe wò pé mo máa fi ọwọ́ òfin gbé. Mi ní take law into my hands. Mo ṣe wá bí mo ṣe máa arrest ẹni yẹn because ohun tó ṣe fún mi kò yẹ kó jẹ́ mi ló máa ṣe bẹ́ẹ̀ fún. Mo ní gbogbo àwọn èèyàn tí mo lè sọ pé ó yá ẹ lọ bá mi lù obìnrin bíi tèmi ni.
ẹ lọ bá mi lù ú pẹ̀lú tó ṣe fún mi kí n gbéṣẹ́ fún yàn kò dẹ̀ gba owó mi kò gba iṣẹ́ mi going to 4 months kò bá dẹ̀ ṣiṣẹ́ mi kí ni ẹ máa pè é kó má gbé kọ́ tí bá wà lo another phone fi pè é ẹ má bínú.